Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Irú àwọn èèyàn wo ni wọ́n bá rìn? Ṣé àwọn ènìyàn tó lè gbà ẹ́ nígbà òjò nígbà ẹ̀rùn ni? Ṣé àwọn ènìyàn tó lè fi inú tán nínú ìrìn àjò ìgbésí ayé ẹ̀ ni? Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho Òòṣà sọ àwọn ọ̀rọ̀ kan tó dẹ̀ yẹ kí ọ̀pọ̀ àwọn ènìyàn kọbi ara sí. Ó gba àkíyèsí, ó gba àròjinlẹ̀ fún gbogbo ẹ̀dá tó bá mọ̀ wípé òun fẹ́ jẹ́ ènìyàn láyé láti mọ irúfẹ́ ẹni tó lè bá rìn. Ó ṣe é ṣe kẹ́yìn náà ti rí fọ́nrán yẹn o. Ṣùgbọ́n àwọn eléyìnbó á sọ wípé deep. Ọ̀rọ̀ yẹn deep, ó jù bẹ́ẹ̀ lọ. Tá bá gbé yẹ̀wò nípa bí ọ̀pọ̀ ẹlòmíì ṣe ń rìn lókè erùpẹ̀, ọ̀rẹ́ ti bẹ ẹlòmíì jẹ́. Igi dá ẹyẹ fò ní ọ̀pọ̀ ọ̀rẹ́ nínú ayé ẹlòmíì. Wọ́n ní tó bá kọwájú sí ẹ kò tá, tó bá kọ̀yìn sí ẹ kò tá, tó bá kù ìwọ nìkan kò tó èrò ara rẹ pa. Ilé ayé yìí, àwọn èèyàn tí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́. Ilé ayé yìí tó yẹ wípé wọ́n lè ṣe ẹ̀yìn rẹ, wọ́n lè ṣe iwájú rẹ. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ nǹkan kan nípa èèyàn kan tó jẹ́ ọ̀kan gbòógì ẹni tí ayé ń fẹ́ lásìkò yìí, ẹni pàtàkì láwùjọ. Ẹ má jẹ́ kí n dá yín lágara ọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí ọ̀pọ̀ ẹlòmíì ti gbọ́ ṣùgbọ́n wọn kò rò débẹ̀. Ẹ jẹ́ ká fi wípé wọ́n ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho, wọ́n ń jẹ ọ̀rọ̀ wọn lẹ́nu lásìkò yìí. Ṣùgbọ́n làákàyè ó wà fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ọ̀rọ̀ yìí tí mò ń pẹ́nu lé gan-an, kí lọ̀rọ̀ náà? Ẹ jẹ́ ká gbọ́. Àwọn ọ̀gá mọ́ní ọ̀yìn wọ́n ti fi mí lẹ̀. Ó ní bọ́lá wà dàbà mọ́ní Jamani ni. Ó lè lọ́wọ́ ticket mọ́ní 16 million. Ó ní send account number mi. Ó wá lóun ò lè send 16 million torí màá tó fẹ́ mú séjì sápò. Ó wá send 20 million. Mo wá ra ticket èmi àti ìyàwó mi. Torí kò sí nǹkan kan mọ́. Mo mú séjì díẹ̀ sápò. Ọ̀sẹ̀ ní euro. Bí mo tó wá sí dé, níjọ́ tí bàbá mi pè mí pé Sunday ó dàn fún president. Tí mo sẹ́ ní máa bọ̀ nílé. Ó dàbí magic lójú mi. Bí mo ṣe ń bọ̀ ọ̀dọ̀ dédé kọ̀ọ̀kan yà. Bí mo ṣe lọ́dọ̀ ẹ̀ lónìí, bí mo ṣe ń lọ lẹ́yìn, kò tí ì lè sí nǹkan kan lẹ́yìn lé mo níbẹ̀ ni. Ó ní gba 10 million ipò fi ọwọ́, ọmọ fi ṣàlejò. Ọlọ́run nípa dédé rẹ̀. Wọ́n tó ọjọ́ mẹ́yìn Ọlọ́run nípa rẹ̀. Dédé ni pé àwa lè ṣe. Ṣé ẹ rí báyìí? Ẹ rí bí wọ́n ṣe yànnànú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wípé ẹni tí ń ṣe déndé wọ́n ṣe ìrànlọ́wọ́ ńlá gẹ́gẹ́ bí ọ̀rẹ́, gẹ́gẹ́ bí partner, gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ní àwọn apá ibì kan. Olóyè Sunday Igboho ẹ gbọ́ nínú ọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe túpalẹ̀ ìrànlọ́wọ́, bí wọ́n ṣe túpalẹ̀ gbogbo àwọn nǹkan tí déndé ṣe. Ìwọ tó wá láǹfààní láti wà níbi tí wọ́n ti sọ̀rọ̀ yìí lọ́jọ́ yìí, àbí o láǹfààní láti wò ó, bó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ tiẹ̀ tó ń wo ọ̀rọ̀ yìí rèé, tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody. This word is not just ordinary word. This saying is not just ordinary saying. It is a meaningful, impactful, educative saying. Torí pé tí olóyè Sunday Igboho bá sọ, báwo la ṣe fẹ́ mọ̀? Àmọye àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ìgbésí ayé olóyè Sunday Igboho nígbà tí wọ́n wà ní exile, nígbà tí wọ́n wà nínú àwọn ìrìnàjò yẹn, tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn fi wọ́n pawó, ọ̀pọ̀ àwọn èèyàn tẹ̀ ń sọ oríṣiríṣi. Àlọ́ rámirámi ẹnìkan kì í rábọ̀ rẹ̀, ṣùgbọ́n rírò ní tẹ̀dá ṣiṣẹ́ ní tẹ̀lédùmarè. Ibo ló wà ní ìsìn wọ́n ti dé. Ẹ wá wo iyì. Èmi lè sọ ọ́ di mímọ̀ pé nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ò tí ì ṣẹlẹ̀, iyì yẹn kò pọ̀ tó yìí. Ọ̀rọ̀ yìí dàbí ilé ọba tó jó, ẹwà ló bù sí i. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho lásìkò yìí jẹ́ ọ̀rọ̀ tí gbogbo ènìyàn gbọ́dọ̀ fi àkíyèsí sí. Gbogbo ọ̀rọ̀ èyí tí wọ́n sọ níbi àwọn ìpàdé tí àwọn èèyàn ti lọ ṣe pẹ̀lú wọn, táwa náà fẹ́ etí ara wa gbọ́. Àwọn ọ̀rọ̀ yìí ló yẹ káwa ọmọ kóòtù òjìrè, ẹ̀yin tẹ́ jẹ́ sàábé, ẹ̀yin tẹ́ jẹ́ ẹni tí ó jẹ́ ọmọ lẹ́yìn Sunday Igboho Adéyẹmọ, olóyè Adéyẹmọ. Àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àgbọ́dànù. Ọ̀rọ̀ tó yẹ kí ẹ̀dá máa fi àkíyèsí sí ni. Làákàyè tí olóyè Sunday Igboho fi ń gbé ọ̀rọ̀ kalẹ̀ is from another world. A dẹ̀ gbọ́dọ̀ máa sọ pé ẹlòmíì tí ò kàwé
ẹlòmíì tí ó kàwé jù wọ́n lọ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu olóyè Sunday Igboho yìí ẹlòmíì irú yẹn kò lè sọ. Ìwé ò kì í ṣe nípa ìmọ̀ àbí ọ̀rọ̀. Ọgbọ́n a máa tinú ọmọ kékeré jáde. Ẹ gbọ́ àlàyé, ẹ wo ìrànlọ́wọ́. Ta ló mọ̀ wípé olóyè Sunday Igboho àti Dende wọ́n jọ ní that kind of connection, intimate connection. Bí wọ́n ṣe ran ara wọn lọ́wọ́, wọ́n tún fowó sí àwọn lápò sẹ́, kí tí wọ́n ń ṣòwò kékeré, owó ńláńlá millions. Àníta ni àwọn ọ̀rẹ́ rẹ, ipò tó wà lénìí, àwọn ọ̀rẹ́ rẹ wo ló bẹ débẹ̀? Nígbà tó fẹ́ dàbí pé ó fẹ́ da ojúrú, ṣé àwọn ọ̀rẹ́ rẹ dúró tì ẹ́ àbí ọ̀rẹ́ tẹjọ́ ń bára yín mutí ni, tẹjọ́ ń bára yín ṣe ẹ̀fẹ̀, tẹ́ ẹ̀ bára yín sọ àwọn òdodo ọ̀rọ̀? Ọmọ ìyá méjì wọlé, wọ́n fajúro síta, ó túmọ̀ sí pé wọ́n ti bára wọn sọ òtítọ́ ọ̀rọ̀ ni. Tí wọ́n bá jáde, tí wọ́n bá rẹ́rìn-ín, á jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò débi tó yẹ kó dé ni. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí, ẹ jẹ́ ká gbé yẹ̀wò dáadáa. Ẹ̀yin lè ti rí o, ṣùgbọ́n àǹfààní kan tún rèé láti tún ọ̀rọ̀ náà gbé yẹ̀wò tó bá jẹ́ pé ẹ̀yin tún ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ awuyewuye, the moral lesson behind this man's life, that is very very important. Ẹ jẹ́ ká wo ìbáṣepọ̀. Ẹ rí i pé nígbà tí bàbá wa ọba Rasheed Olúbàdàn Rasheed Ládọjà, nígbà tí wọ́n fẹ́ gùn lé ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho yìí, ẹ̀yin náà gbọ́. Ẹ wo àtìgbà tí olóyè Sunday Igboho ti jẹ́ olótìtọ́ sí ọba Rasheed Ládọjà. Ẹ wo àwọn nǹkan tí ó fún olóyè Sunday Igboho láǹfààní lọ́dọ̀ ọba Rasheed Ládọjà. Tó bá jẹ́ pé àwọn ti bọmọlúwàbí wọn jẹ́ ní ìgbà náà ni, ṣé irú ìrànlọ́wọ́ tí ọba Rasheed Ládọjà ṣe ṣó máa lè ṣe? Dende rèé, àwọn náà jẹ́ èèyàn pàtàkì láwùjọ wọn. Ọ̀pọ̀ nǹkan lèmi ti gbọ́ nípa Alhaji Ibrahim Dende, tí wọ́n ń ṣe ohun mèremère fún àwọn ènìyàn. Ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ìtàn ní bódọ́là. Gbìyànjú kó ṣe dáadáa lónìí. Tó bá jẹ́ dáadáa ló mọ̀ ṣe, tẹ̀síwájú. Tó bá jẹ́ ire ló mọ̀ ṣe, tẹ̀síwájú. Nítorí wípé kò sí àṣegbé àṣepamọ́ ló wà. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho, each steps, ọ̀rọ̀ tí wọ́n sọ látìgbà tí wọ́n ti dé yìí, ó ń pọ̀ tí àwọn nǹkan tó ti là kọjá. Ó lè dààmú wà ló ti máa wọlé. Ó ní àwọn èèyàn mi kọ́kọ́ rí tí ọmọ rí bẹ̀nẹ̀ tí mú wọn káàkiri lọ mú wọn lọ́dọ̀ gbá mú wọn lọ́dọ̀ àwọ̀. Bàbá kan bẹ́ẹ̀ náà ń pè ní bàbá wa Àmúdá. Bàbá lálùbáríkà ni. Bàbá yẹn dúró tán tìnáwó bí bàbá yẹn ṣe náwó lé mi lórí ní náwó lé bàbá Jákètò ìlérí. Bẹ́ẹ̀ ni ló ń bá president pé ọmọ wa níṣẹ́. Bàbá yẹn lọ́wọ́ àrẹ́jì pé wọ́n yọ mí jáde fóònù prison. Wọ́n lọ rẹ́ǹtì ilé fún mi. Wọ́n kó security fún ọmọ kan tí fẹ́ fi mí lẹ̀. Wọ́n kó security fẹ́ wájú house of arrest kí n wà ń bẹ̀ kí n mọ gbádùn pẹ̀lú àwọn family mi. Bàbá wa Àmúdá yẹn ló ṣiṣẹ́ yẹn. President ẹ̀ gbọ̀nsẹ̀ lẹ́nu. Ọlọ́mọdé ọba yẹn parí láyé. Ọlọ́run ní bàjọba yẹn nìyẹn. Bàbá president Benin Talon ọlọ́mọdé ọpẹ́ dáadáa. Ọlọ́mọ pa fún wa. Ọlọ́jẹ́ ta lọ́ pẹ́ mẹ́. Ọlọ́jẹ́ ta lọ́ pẹ́ mẹ́. Ọlọ́jẹ́ kí ta lọ́ pẹ́ mẹ́. Ọlọ́mọ pa àwọn bàbá wa Àmúdá. Ọlọ́mọ bá lu Benin jẹ́. Tún bẹ̀rẹ̀ sí. Kí bí president Talon tó dé Benin wà òkè dáadáa. Bọ̀ nísìnyí Benin ti di small London. Benin fine gan. Bẹ̀rẹ̀ wa ń gbé. Kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó tó ṣàánú wa kó tó máa gbélé wa padà. Alhamdulillah. Ká tó rà ànú gbà. Alhamdulillah. Benin la ti ń sáyé tí mo ní freedom pa Benin. Ọmọ Benin ọjà yẹn tó mi Benin. Èmi nìkan ni mo ń lo mọ́tò tó ní referral light lórí ní Benin. Kódà president gan kò ló. Ọdẹ Fẹ́mi láyé oníkèmí mọ́ lò. Ọlọ́run ní pátá lọ. Ọlọ́run jẹ́ kíta lọ pẹ́ mbẹ̀. Kíta lọ darúgbó síjọba Benin. Ọ darúgbó síbẹ̀. Àwa ń bẹ lọ́hùn fún. Ọlọ́run mọ́ pátá lọ. Ọlọ́run jẹ́ kíta lọ. Kó lo bí kó darúgbó kó lo 50 years sí Benin. Ẹ̀rọ Ọlọ́run jẹ́ kíta lọ́kùn bẹ̀. À ń gbọ́gbọ́n ní ọdún rẹ̀ fẹ́ pé àbí. Ọlọ́run ní jẹ́ kó gbélẹ̀. Ọlọ́run jẹ́ kíta lọ lọ́dún márùn-ún. 7 years ní lọ́kùn báyìí. Kọ́lọ́run jẹ́ kíta lọ lo 7 years. Ọdún méje ló kù tí ta ló fẹ́ lò yìí. Ẹ bá sẹ́ńdẹ̀ jáde kí ta lọ rí o. Ọdún méje tó kù tí ìjọba ta ló fẹ́ lò yìí. Ọlọ́run jẹ́ kí bàbá ta lọ kó lò dáadáa. Ọlọ́run jẹ́ ọpẹ́ mi bàbá ta lọ. President Talon
kọ́lọ́jọ́ wọlé ẹlẹ́ẹ̀kẹta kó wá lu ọdún méje mi kó lè parí iṣẹ́ tó ṣe kó lè parí iṣẹ́ ẹ bá sàmì ẹ bá àmì o ó sà àti ẹni tó fẹ́ àtẹni tí ó fẹ́ àtẹni tó dénú ẹ̀ àtẹni tí ò dénú ẹ̀ àtẹni tó fẹ́ fẹ́rẹ̀ ta lọ àtẹni tí ò fẹ́rẹ̀ ta lọ ìlú Ìbàdàn làwa wà yìí. bẹ́ẹ̀ ni Ìbàdàn oníbàjẹ́ bí Ọlọ́run ṣe fi bàbá Bọ́lá Ahmed Tinubu tó fi sálàánú fún wa tí ó fi wá láyà balẹ̀ léde Ọlọ́run bá wa fi bàbá Bọ́lá Ahmed Tinubu kó fi láyà balẹ̀ kó fi lo bí ọdún mẹ́wàá ń jọba Ọlọ́run jẹ́ kí Tinubu ní ọlọ́dún mẹ́wàá kò ná lọ́run ní nǹkan kan bí bàbá ọlọ́dún mẹ́jọ rẹ́dí Ọlọ́run wá fún bàbá Tinubu ní ẹ̀ṣẹ̀ ọdún méjì sí kó lè lò pẹ́ dáadáa kó fi lè parí iṣẹ́ tó gbé lọ́wọ́. kò sọ́wọ́ ẹ̀yin tẹ wà níbi ìpàgọ́ náà tẹ wà níbi ìpéjọpọ̀ náà láti máa di àwọn ọ̀rọ̀ yìí mú. ẹ má jẹ́ ká bá wọn fà á ẹni tá bá nájà là ń dojúkọ ẹ má jẹ́ ká wo ariwo ọjà ohun tí olóyè Sunday Igboho ń ṣe àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ lásìkò yìí a kì í rìn kórè má mi o ṣùgbọ́n dáadáa bẹ́ẹ̀ tí olóyè yìí ń sọ ẹ jẹ́ ká dì mú wọ́n lè má sọ kó tẹ́yìn lọ́rùn ṣùgbọ́n ẹ wo àwọn ọ̀rọ̀ yìí ẹ kò má kọ̀ rò pé ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré o àmọye mo dẹ̀ sọ nígbà kan pé olóyè Sunday Igboho wọn mọ oore tàdúrà tó ń bá nífẹ̀ẹ́ èèyàn gbogbo nǹkan ni wọ́n á fi ṣe ìrànlọ́wọ́ fún ẹni yẹn pé sẹ́ẹ̀ ìwọ náà o gbọ́dọ̀ di èèyàn láwùjọ ẹ mọ àdúrà àwọn èèyàn tí wọ́n bá gbélé ẹ mọ àdúrà àwọn èèyàn tí olóyè Sunday Igboho ń feed every day every blessed day tó bá jẹ́ pé ìwà ọ̀dà lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mọ iye àwọn èèyàn tí wọ́n wà ní ọ̀dọ̀ wọn ṣé mọ́ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ẹ wo àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdó dìde ohun tí olóyè Sunday Igboho ń ṣe ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí mo mọ̀ wípé ó lè ṣe ìrànlọ́wọ́ fún yín ni mo tún mú wáyé o àwọn èèyàn kan sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho ẹ jẹ́ ká sọ pé àwọn èèyàn bíi mọ̀lẹ́bí wọn àwọn èèyàn tí wọ́n ti jọ wà ní struggle yìí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ tuntun gbọ́ tuntun ní kẹ́ gbọ́ bí ọ̀rọ̀ yẹn gangan bó ṣe lọ ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀ ẹ má gbàgbé o tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody tó bá jẹ́ gbà àkọ́kọ́ tí ń rè ẹ má gbàgbé láti like comment kẹ̀dẹ̀ share ẹ bá mi tag àwọn èèyàn tó yí ọ̀rọ̀ yìí yẹ fún nítorí pé ẹ̀kọ́ pọ̀ nínú ìgbésí ayé olóyè Sunday Igboho ó yá ẹ jẹ́ ká bá wọn gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sọ nípa olóyè Sunday Igboho. jagun ni mo dá kẹ́kẹ́ èmi nìkan ṣo ni mo dúró ni mo jagun ní fìdítì èmi nìkan ṣo ni mo dúró ni mo pa gbogbo àwọn èèyàn báyìí ní ìfẹ́ tì ó kọ́kọ́ lọ kọ́ bí èèyàn ṣe máa ń ṣẹ́kù sínú tí alágbára bá ti lè sọ̀rọ̀ jù àbùkù ló máa ń padà ń já sí torí tó ń sọ pé o ní lọ́wọ́ yẹn ayé afẹ́ kò demonstrate ẹ̀ẹ́njọ́ tó wá mú mi lé mi kó sọ bí wọ́n ṣe rí mi ta ló rí mi ta ló ṣe kinní kan kó má gbàgbé pé kò sí tó bò tán kò sí tó bò tán o tí èmi rẹ̀ fẹ́ kó túmọ̀ ní wípé ẹni tó bá wà nípò agbára kí n wá sọ pé torí pé mo já ààrẹ ìṣọ̀kan Yorùbá ń sìn kí n wá máa gbé síbì kan ju ibì kan lọ ìtí ò bá kàn ṣe tó tọ̀nà ni mi ò ní faramọ́ rárá kéèyàn wá máa gbé ọmọ ọba kó máa gbé fọ́ṣun ìyìn ní faramọ́ màá sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí ìyẹn kì í ṣe wípé mo gbè sẹ́yìn ẹnìkan ìdí tí mo dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni wípé nítorí àwọn ọmọ wa tó ń bọ̀ wá lẹ́yìn ọ̀la níta bá ṣe lẹ̀ léni ìtàn ló máa dà kò sẹ́ni tó sọ pé ojo ni Adéyẹmọ ṣùgbọ́n kí Adéyẹmọ gbà wípé alágbára máa ń kó rẹ̀ ìjánu ni o kó ní ìkóni níjánu ó ti lè sọ àsọtán ọ̀rọ̀ jù gbogbo alágbára tó bá dẹ̀ lè sọ àsọtán ọ̀rọ̀ wọ́n ní ohun náà ti máa ń mú ọ̀fàfà ìdí igi náà ti máa ń ba tálágbára bá ti lè sọ̀rọ̀ jù aṣọ òbótò kó má gbàgbé èyí tó sọ ní Kogi ìjọ sí I am a PDP confam àwọn èèyàn kan sì ní fídíò ẹ̀ lọ́wọ́ ó wá sẹ́pìsì sí kó má gbàgbé pé àwọn èèyàn kan tó ti fún ní support ní PDP yẹn náà àwọn kan tó ti dúró tì í nínú PDP yẹn náà àwọn kan sì máa wà tó máa rẹ̀ rẹ̀ sínú gbogbo ohun tó bá fẹ́ sọ sí kó sọ ní sọ pé ibi tó ń bára òun lé níyì ibẹ̀ lè má sí mọ́ lọ́la
PDP tó fi yan gọ̀ǹgbà kan inú ẹ̀ṣọ́ PDP ti wọ̀ mí báyìí inú ẹ̀ṣọ́ APC ló ń jó inú agbádá aṣọ APC tó mú pamọ́ inú agbádá aṣọ yẹn ló ń múrò nísìnyí òun ni kó wá ronírò tó máa fi yẹ tó bá dẹ̀ ti fi yẹ tó lè tún wá fi yẹ kalẹ̀ tí òfin níyẹ̀ lẹ̀ tó bá lọ mu nímú pé àwọn èèyàn máa sọ̀rọ̀ sí àwọn èèyàn máa sọ̀rọ̀ sí tààràtà kódà tí kì í ṣe àwọn Yorùbá nìkan tó jẹ́ pé àwọn elédè míì ṣùgbọ́n tó bá lọ mu nímú pé tí lágbájá bá sọ̀rọ̀ sí mi máa sọ̀rọ̀ sí wọn padà kó rántí ibi tóun ti ń bọ̀ kó dẹ̀ rántí ibi tóun gbé dé àwọn tí ó bá dẹ̀ mọ̀ pé òun ti ta lábùkù púpọ̀ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation tó ń gbóná tó wà l'APC irú àwọn Fẹ́mi Òjòdú tó mú sọ́wọ́ ní líle nígbà yẹn kó lọ ṣàtúnṣe pẹ̀lú wọn ó kéré kò kéré àwọn ẹni ta pálábà àwọn ní bàbá o àwọn kan dẹ̀ súnmọ́ aṣáájú tó jẹ́ pé dáìwọ́ àtẹ̀ aṣáájú ni wọ́n nǹkan bá sọ fún aṣáájú ló máa gbọ́ ó kọ́kọ́ lọ ṣe àtúnṣe kó dẹ̀ kó ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó kó níjànú ìwọ̀nba àdó téèyàn bá mì síkùn kọ́ lè yàn ń káàtà o. báyọ̀ ní bọ́lá tẹnu ààrẹ àwọn tó fẹ́ gbà yín náà ní mọ̀ọ́nì kọ́ àbígbọ́tọ́ nínú àwọn ilé. 081 46 66 02 88 081 46 66 02 88 òun ni nọ́mbà tí wọ́n lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí ṣùgbọ́n ẹ rí i pé ẹ pín ètò yìí kó délé kó dóko kó dẹ̀ kan òun Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fúnra rẹ̀ lára. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.